nílé lóko lájò lẹ́yìn òdì gbogbo ní káàbọ̀ sí orí ìkànnì Mufty mo kí n pé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi tẹ́lẹ̀ gbogbo tẹ́lẹ̀ tẹ́lẹ̀ láǹfààní láti máa wò ìkànnì Mufty àjíjẹ ara yóò máa jẹun ọlọ́run ní fẹ́ ṣẹṣẹ gbogbo wa ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá lòdì kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Mufty TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí ẹ bá mi subscribe sórí Mufty TV kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ sí. Minash shaitani rajim bismillahir rahmanir rahim. Láàrin bí ìṣẹ́jú márùn-ún mo kàn fẹ́ sọ̀rọ̀ kan lórí gbogbo àwọn tí wọ́n fẹ́ para wọn lórí ọ̀rọ̀ àfáàgbà. Wàláì àfáàgbà ni bàbá Mufty. N tẹ́ fi wá mọ̀ pórí bẹ́ẹ̀ màá kàn clear àwọn kankan bẹ́ẹ̀. Mallami Mufty Diyar nígbà tán ṣe wá sí wọn lọ gbáà wọ́n wá ní ọ̀tọ̀ ní àgbà àfà. Ìwọ járáńpànù mọ́ gbọ́ o, ìwọ járáńpànù aláìnílàáká yìí àti gbogbo ẹ̀yin dìdìrín yòókù tẹ́yin náà ń sọ̀rọ̀ ẹ̀yin tí Allahu Akbar àfà àgbà ni bàbá Mufty. Bàbá Mufty wá ṣàlàyé pé ọ̀tọ̀ ni àfà àgbà ọ̀tọ̀ ni àgbà àfà. Nínú àwọn àgbà àfà ni Sheikh Adam wà rahimahullahu tagamadahu bi rahmatihi ọlọ́run bá kẹ́ Mawlana Sheikh Adam. Nínú àgbà àfà ni bàbá Sheikh Kamal Din wà rahimahullahu tagamadahu bi rahmatihi amin. Nínú àgbà àfà ni bàbá wa Agbari Didoma wà, ni bàbá wa Sheikh Yusuf Lágbàjì wà. Àwọn àgbà àfà nù tí ń já sí pé ní gbogbo àwọn tán jẹ́ àgbà àfà yìí Sheikh Adam àgbà àfà ni wọ́n àtàwọn àti gbogbo àwọn atánjúmọ̀ jàlífà lẹ́yìn wọn àgbà àfà ni wọ́n. Sheikh Kamaluddin Al-Adabi àgbà àfà ni wọ́n àtàwọn tó tún mọ jàlífà tí ń jọ àrọmọdọ̀ àwọn ọmọ wọn tó tún mọ jàlífà lẹ́yìn wọn àgbà àfà ni wọ́n. Ṣùgbọ́n ní sámọ̀ní tiwa pé àwọn ọmọ tí Mawlana Sheikh Adam kọ́ tán mú nǹkan tán kọ́ báyìí fúnra wọn tí tó ìjà pé sàtífíkẹ́tì Sheikh Adam ní ń bẹ lọ́wọ́ bàbá Mufty mọ́ ti sọ tí gbogbo ayé náà sì testify rẹ̀. Sàtífíkẹ́tì Mawlana Sheikh Adam ló wà lọ́wọ́ wọn kì í sàtífíkẹ́tì ẹlòmíì. Àfà àgbà ni bàbá Mufty sámọ̀ní yìí tánjọ́ ọmọ kéwú Sheikh Adam. Àgbà àfà ńláfà wa Bukhari bàbá wa Sheikh Bukhari tánjọ́ ọmọ Sheikh Kamaluddin. Àgbà àfà àgbà ní bàbá wa Ìmáàmù Ọ̀fà. Àfà àgbà ní bàbá wa Ọlọ́run Kẹ́mi. Àfà àgbà ní bàbá wa Sanusehu. Kódà àfà tó kọ́ mi ń ké Mawlana Sheikh Ibrahim Mustapha Al-Mudir àfà mi àgbà ẹni Ọlọ́run. Àfà àgbà làwọn náà. Mawlana Sheikh Sọ́lá Al-Mukaddam àfà àgbà làwọn náà. Kí ni pírọ́blẹ́mù yín? Jẹ́ pé ọ̀rọ̀ àfà àgbà lẹ́wà ń gbà bí ẹni gbàgbọ́ tí ẹ bá rí pé bàbá Mufty wúwo. Bàbá Mufty wúwo gan-an. Wúwo wọn tán bá sọ̀rọ̀ kan yóò wá mìlú ní tí èèyàn fi máa ń mọ àfà àgbà nu. Bàbá wa Ubandoma Mallami Ubandoma àgbà àfà làwọn náà àfà àgbà ni wọ́n. Àfà àgbà làwọn náà. Bàbá Mufty ti jẹ́ àfà àgbà bẹ́ẹ̀ náà ni Mallami Ubandoma jẹ́ àfà àgbà. Ṣùgbọ́n tí ń bí yín nínú gangan èmi ò sọ sáyé lónìí. Nǹkan méjì ní ń bí yín nínú. Ìntẹ́ ẹ sì fẹ́ máa kanra mọ́ bàbá Mufty yìí ẹ fẹ́ jàjà òun direct ẹ wá ń jà indirectly. Ìtí ń bí yín nínú náà ni pé ní ó ṣe jẹ́ ọmọ Mallami Ubandoma afakumullah. Ó ṣe jẹ́ ọmọ Mallami Ubandoma ní máàmù gbogbo Ìlọrin. Tó yẹ pé tí ọ̀kan nú àwọn àfà àgbà ò bá ṣe nǹkan lọrin nílọrin lórùn òní o
ọmọ bàbá wa chief imam bàbá wa àgbà al-imam al-bashir bàbá wa chief imam Ìlọrin àwọn ni wọ́n ó ṣe program ń bẹ àkọ́kọ́ nù. ẹlẹ́ẹ̀kejì ìjà tí ń bẹ láàrin bàbá wa sheikh wa Ubandoma àti bàbá wa Mufty ọlọ́run parí ẹ̀ méjèèjì tí ń bí yín nínú bá a ti ti ọkùnrin tó tí ò ṣubú àwọn àti bàbá wa Ṣọlágbẹrú mà tó padà wá tún dọ̀rẹ́ padà náà ni ọ̀rẹ́ náà ni wọ́n ẹ̀yìn náà lẹ wà rin wọn ẹ lọ jáwọ́ ń bẹ̀ jára ń pànù ò ní láti bọ̀ tán rí o ò lè láti bọ̀ tán rí àti wo àtàwọn tẹ́jọ́ ń dàrú sọ pé kanú àwọn ọ̀rẹ́ yín ti kọ ẹni tí ò bá dùn mọ́ kó lọ fi aipo kó lọ fi jẹun kó lọ fi sómi ẹ padà mọ aipo gbẹ̀yìn bí tẹ́ ń bọ́rọ̀ yín bọ̀ yín ni o. Wassalamu alaikum warahmatullahi wabarakatuh.